Jésù a ó yin ọba àwọn ọba, a fi ògo fún Olódùmarè, a fi ògo fún Ọlọ́run àánú, ọba tó pọ̀ ní ipá àti agbára. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ọba tó dá wa sí dọjọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa ti kú, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa ti lọ, àwọn tí ò tó wa ti kú, àwọn tó jù wá lọ ti lọ, àwọn tá a jọ jẹ́gbẹ́ ti lọ. Ẹ jẹ́ ká wá dúpẹ́, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwa ọmọ Ọlọ́run, ẹ jẹ́ á yìn lógo, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Bí a ṣe ń dúpẹ́, ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀, tá a ti fi mójú ògo bínú. Ẹ jẹ́ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Let us ask for forgiveness. Àti tẹ́ṣẹ̀ oríṣiríṣi. We have committed a lot of sins. Let us ask for forgiveness in our life. Bí a ṣe ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ọ̀run yóò dáríjì wá, ọ̀run yóò dáríjì wá, ọ̀run yóò fi àánú rẹ̀ yóò fi dáríjì wá. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Jeremiah ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ gbọ́ lónìí àti àdúrà tí a ó gbà. Ó ní a ó rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Let us open our Bible to Jeremiah chapter 30 verse 17. Jeremiah chapter 30 verse 17. Jeremiah chapter 30 verse 17. Ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ Ọlọ́run ká ṣí. Yóò dára fún wa bí a ṣe ń ṣí. A ó ra àánú gbà, ẹ̀mí wọn yóò darapọ̀ mọ́ wa lónìí. A ó sì rí ojú rere Ọlọ́run. Nítorí èmi yóò fi ọ̀já ìmúláradá lé ọ, èmi yóò sì wo ọgbẹ́ rẹ sàn, ni Olúwa wí. Nítorí wọ́n pè ọ́ ní ẹni tí a lé jáde Síónì, ẹni tí kò ṣe àfẹ́rí rẹ̀. Ṣé ẹ ti gbọ́? Ẹni tí ẹnìkan kò ṣe àfẹ́rí rẹ̀. That means pé a ti lé jáde nítorí kíni? Nítorí pé ó ń ṣàìsàn. A ti lé jáde nítorí pé a ò rí kò rí tí ó yẹ kó rí, kò ní nínú ayé rẹ̀, tó yẹ kó rí gbà kò rí gbà. Olúwa wá ṣe ìlérí kan pé ní òní o, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ohùn mi, èmi ó fi ọ̀já ìmúláradá lé ọ, èmi ó sì wo ọgbẹ́ rẹ sàn. Níbikíbi tó wà, bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, ó yá wo ọgbẹ́ mi sàn. Ẹ̀mí mímọ́, ọgbẹ́ tí ayé ṣá mi, tí wọ́n fi ń lé mi, tí àwọn ènìyàn ò fẹ́ rí mi. Ó ní nítorí èmi ó fi ọ̀já ìmúláradá lé ọ, èmi ó wo ọgbẹ́ rẹ sàn, ni Olúwa wí. Nítorí a pè ọ́ ní ẹni tí a lé jáde Síónì. A lé ọ jáde, wọ́n ti pè ọ́ ẹni tá a bá lé jáde kúrò níbìkan, ó di ẹni ìkọ̀sílẹ̀. Àìsàn wo ló wà nínú ayé tiẹ̀ náà tó fi di ẹni ìkọ̀sílẹ̀? Ṣé àìrí jẹ ni? Ṣé àìrí mu ni? Ṣé àìrí ná ni? Ṣé àìrí lò ni? Ṣé wàhálà ni? Ṣé ìjákulẹ̀ ni àwọn èèyàn fi ń kọ̀ ọ́ sílẹ̀? Ó yẹ ẹ sọ fún Olúwa pé Olúwa, ó ti ṣèlérí rẹ̀, ó ní ó fi ọ̀já ìmúláradá lé mi, Olúwa sì wo ọgbẹ́ mi sàn. Olúwa, ọgbẹ́ tó ń bẹ nínú ayé mi, ọgbẹ́ tí ẹ̀ṣẹ̀ ṣá mi, Olúwa wò mí sàn. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, ọgbẹ́ wo ni ẹ̀ṣẹ̀ ṣá mi? Olúwa wò mí sàn. Ẹ̀ṣẹ̀ a máa ṣàyàn náà ní ọgbẹ́ ìjákulẹ̀, ọgbẹ́ ìdààmú àti wàhálà. Ẹ̀ṣẹ̀ a máa fà á sínú ayé ènìyàn. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, gbogbo ọgbẹ́ tí ẹ̀ṣẹ̀ ti ṣá mi láti ìgbà èwe mi wá, gbogbo ọgbẹ́ tí mo jogún látara bàbá àti ìyá mi, Olúwa fi ọ̀já ìmúláradá lé mi lónìí. Olúwa wò mí sàn, Olúwa wò mí sàn, Olúwa wò mí sàn, Olúwa wò mí sàn, Olúwa wò mí sàn. Ó ní nítorí èmi ó fi ọ̀já ìmúláradá lé ọ, èmi ó sì wo ọgbẹ́ rẹ sàn. Olúwa ti ṣèlérí, ó lóun ó wo ọgbẹ́ wa sàn. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, wo ọgbẹ́ mi sàn. Olúwa fàánú wo ọgbẹ́ mi sàn. Ọgbẹ́ àmúbọ́, ọgbẹ́ àìṣe nǹkan rere, àìgbé ohun rere ṣe nínú ayé, Olúwa wò sàn. Ẹ̀mí mímọ́ wò sàn. Ayérayé wo ọgbẹ́ mi sàn. Bí ọ̀run ṣe wo ọgbẹ́ yín sàn yìí, lórúkọ Jésù ọgbẹ́ náà ò ní padà mọ́. Lórúkọ Jésù, gbogbo ìwọ tó fi gbàgbọ́ gba àdúrà yìí ju bó ṣe gbà yìí lọ, lórúkọ Jésù ọ̀run yóò tẹ́tí sí ọ, ọ̀run yóò fi ọ̀já ìmúláradá lé ọ. Tí a bá wo Bíbélì wa sí Psalm 51 verse 12, ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 51 verse 12. Psalm 51 verse 12. Psalm 51 verse 12. Ọlọ́run, ó ní mú ayọ̀ ìgbàlà padà tọ̀ mí wá. Ó ṣèlérí ni, ó lóun ó mú ayọ̀ ìgbàlà padà tọ̀ wá wá. Ó ní mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró. Ayọ̀ ìgbàlà kan ti sọnù nínú ayé wa. Ọlọ́run ní lónìí òun ṣèlérí, òun ó mú padà wá. Ẹ jẹ́ á ké pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ ayé mi wá. Ayọ̀ tó ti sọnù nínú ẹbí mi, ayọ̀ tó ti sọnù nínú ìgbéyàwó mi, ayọ̀ tó sọnù nínú ìdílé mi, Olúwa fi mú padà tọ̀ mí wá. Ó ti ṣèlérí rẹ̀, ó ní ó mú ayọ̀ ìgbàlà padà tọ̀ mí wá. Olúwa, ó ní ó fi òmìnira gbé mi dúró. Olúwa fi agbára òmìnira rẹ gbé mi dúró. Mú ayọ̀ ìgbàlà rẹ tó padà tọ̀ mí wá. Ẹ jẹ́ á pe Jésù pé Olúwa, ìwọ nìkan ni mo ní o, mi ò lẹ́lòmíràn. Olúwa, mú ayọ̀ ìgbàlà mi padà tọ̀ mí wá. Ayọ̀ ìgbàlà tó sọnù nínú ayé àwọn ọmọ mi, ayọ̀ ìgbàlà tó sọnù nínú ìdílé mi, ayọ̀ ìgbàlà tí ò jẹ́ kí n rí ojú rere rẹ, Olúwa mú padà tọ̀ mí wá.
Olúwa mú ayọ̀ ìgbàlà padà tọ̀ mí wá. Olúwa ayọ̀ ìgbàlà tó ti sọnù tí mo fi ń bá ọ̀pọ̀lọpọ̀ ní ayọ̀ ìgbàlà ti sọnù nínú ayé rẹ̀, wọ́n ń bá ìjákulẹ̀ pàdé. Olúwa ayọ̀ ìgbàlà tó sọnù nínú ayé mi tí mo fi ń bá ìjákulẹ̀ pàdé, Olúwa dá padà. Ẹ̀yin ogun ọ̀run ẹ dá padà, ẹ̀mí mímọ́ yẹ dá padà, atóbijó yẹ dá padà. Ẹ já pé Jésù, ẹ já gbàdúrà ìmọ̀ Ọlọ́run. Èṣù ń gbógun lọ́tùn, ń gbógun lósì, ṣùgbọ́n Ọlọ́run náà ti ṣèlérí kan pé òun ó mú ayọ̀ ìgbàlà padà tọ̀ wá wá, òun ó sì fi ẹ̀mí òmìnira rẹ̀ gbé wa dúró. Ẹ já sọ fún Olúwa pé Olúwa gbé mi dúró, má jẹ́ kí ẹsẹ̀ mi kó yẹ̀ mọ́. Níbo ni ẹsẹ̀ tiẹ̀ ti ń yẹ̀ tó fi ń bá ìjákulẹ̀ pàdé, tó fi ń ṣe àìsàn tí ò já ìmúláradá ò fi lè wọ́sàn? Ó yá sọ fún Olúwa pé Olúwa fi ẹ̀mí ìmúláradá, Olúwa fi jẹ́ kó bà lé mi lónìí. Olúwa fi ẹ̀mí òmìnira, Olúwa fi gbà mí là. Olúwa fi ẹ̀mí òmìnira, Olúwa fi gbé mi dúró, fi gbé ayé mi dúró. Bí ẹ ṣe ń gba àdúrà yìí lórúkọ Jésù, gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ àdúrà yìí tí ẹ ń fi ìgbàgbọ́ gbà, ẹ ó rí ọwọ́ Ọlọ́run. Olúwa ó fi ayọ̀ ìgbàlà, yóò mú ayọ̀ ìgbàlà padà tọ̀ yín wá, yóò mú padà tọ̀ ìdílé yín wá ní orúkọ Jésù Kristi. Tá a bá rí ibikíbi tí ayọ̀ ìgbàlà ti sọnù, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ọ̀run yóò mú padà tọ̀ yín wá ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Tí a bá ṣí Bíbélì wá sí Job, ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Job chapter 42 verse 10. Job chapter 42 verse 10. Job chapter 42 verse 10. Olúwa sì yí ìgbèkùn Job padà nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Ṣé ẹ ti rí pé nígbà tí ènìyàn bá ń ṣe rere, ire ó máa tọ̀ wá. Ó ní Olúwa yí ìgbèkùn Job padà nígbà tó ń gbàdúrà fún àwọn kíni o, fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó sọ fún Olúwa pé Olúwa, nítorí pé mo fẹ́ ọmọnìkejì mi gẹ́gẹ́ bí ara mi, Olúwa ṣílẹ̀kùn àánú fẹ́mi náà, jẹ́ kémi náà rí ojú rere rẹ̀. Olúwa bí Job ṣe rí ojú rere rẹ̀, Olúwa jẹ́ kí n rí ojú rere rẹ̀. Olúwa jẹ́ kí n rí ojú rere rẹ̀, ẹ̀yin mọ́ jẹ́ kí n rí ojú rere rẹ̀. Ó ní Olúwa sì bùsí fún ohun gbogbo tí Job ní ìṣẹ́po méjì. Olúwa ó yá bùkún fún ayé mi. Ohun gbogbo tí mo ní láti òní lọ, Olúwa sọ di ìpele ìpele, Olúwa sọ di ìbùkún. Ohun gbogbo tí mo ní tí ó ń yìnrìn, kí nǹkan máa yìnrìn, nǹkan máa tán díẹ̀díẹ̀ máa yàn lọ́wọ́ èèyàn ò sì ní mọ̀. Ẹ̀mí òkùnkùn ni. Sọ fún Olúwa pé Olúwa ayérayé ọba àwọn ọba, agbára tó dá ìlọ́po Job padà, ó yá dá ìkólọ mi padà. Olúwa dá ìjìkólọ mi padà, yí ìgbèkùn mi padà. Ó ní Olúwa yí ìgbèkùn Job padà, Olúwa yí ìgbèkùn mi padà, Olúwa yí ìgbèkùn mi padà. Ọ̀pọ̀lọpọ̀ ní ògo rẹ̀ wà nínú ìgbèkùn, ọ̀pọ̀lọpọ̀ ní àyànmọ́ rẹ̀ wà nínú ìgbèkùn, ọ̀pọ̀lọpọ̀ ní àyànmọ́ rẹ̀ wà lọ́wọ́ àwọn ìkà. Ó yá sọ fún Olúwa pé Olúwa agbára tó fi yí ìgbèkùn Job padà, Olúwa fi yí ìgbèkùn mi padà. Tan ìmọ́lẹ̀ sí ayé mi, tan ìmọ́lẹ̀ sí iṣẹ́ mi, tan ìmọ́lẹ̀ sí ọ̀nà mi ní orúkọ Jésù. Yóò sì rí bẹ́ẹ̀. Bí ẹ ṣe ń gba àdúrà yìí, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ wà ní abẹ́ ohùn ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Ọ̀run yóò yí ìgbèkùn yín padà lórúkọ Jésù. Ẹ ó ní ayọ̀ nínú Ọlọ́run, ẹ ó ní ayọ̀ nínú Ọlọ́run, ẹ ó ní ayọ̀ nínú Ọlọ́run. Nínú 1 Peter chapter 5 verse 10, ó ní ògo tí kò ní pẹ̀kun òun ó fi fún wa. Ìwọ náà sọ fún Olúwa pé Olúwa, ògo tí ò ní pẹ̀kun láti òní lọ pé wọ́n fi fún ìdílé mi, ògo tí ò ní pẹ̀kun láti òní lọ máa fi fún ẹbí mi ní orúkọ Jésù. Ọ̀run sì ti fi fún yín. Mo súre fún yín lórúkọ Jésù, lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ọ̀run gbé fún yín lónìí lórúkọ Jésù. Ọ̀run fún yín lónìí ògo tí kò ní pẹ̀kun, ògo tí kì í tán, ògo tí kì í ráhùn owó, ògo tí kì í ráhùn oúnjẹ, ògo tí kì í ráhùn àlàáfíà. Ọ̀run fi fún yín ní orúkọ Jésù. Tá bá wo Bíbélì wa ní 1 Corinthians chapter 15 verse 22, 1 Corinthians chapter 15 verse 22, ó ní òye Ọlọ́run lórúkọ Jésù. Òye Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Ìmọ̀ àti òye àti agbára Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀. Ìṣẹ́gun Ọlọ́run kó máa wà nínú ayé yín. Nínú John chapter 1, 1 John chapter 1, 1 John chapter 5 verse 4, Ọlọ́run ní ìṣẹ́gun, òun ó fi ìṣẹ́gun fún wa nítorí pé a mọ Ọlọ́run lórúkọ Jésù. Nítorí pé ìwọ ké pe Ọlọ́run lónìí, ọ̀run fi ìṣẹ́gun fún ayé rẹ ní orúkọ Jésù olùgbàlà. Ọ̀run fi ìṣẹ́gun fún ayé rẹ. Màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi, ẹ ò ní wà bákan náà mọ́. Àǹtí tó ń gbọ́ mi, ẹ ò ní wà bákan náà mọ́. Ohun tó ń pa yín lẹ́kùn yìí, ọ̀run nù ún nù, ọ̀run nu omijé yín nù. Láàárín ìṣẹ́jú méje lórúkọ Jésù, ìyanu á ṣẹlẹ̀ nínú ayé yín. Láàárín wákàtí méje, ìyanu á ṣẹlẹ̀ nínú ayé yín ní orúkọ Jésù. Ìyanu á ṣẹlẹ̀ nínú ayé yín ní orúkọ Jésù. Ìyanu á ṣẹlẹ̀ nínú ayé yín. Ẹ ò ní wà bákan náà mọ́. Orúkọ mi ni Prophet Adérẹ̀mí ní àti orílẹ̀-èdè Australia. Ẹ máa bá wa pàdé ní orí afẹ́fẹ́ ní ọjọ́ Monday ní aago 10 alẹ́ Nàìjíríà, àti ní ọjọ́ Wednesday aago 10 àárọ̀ Nàìjíríà, àti ní ọjọ́ Friday aago 10 alẹ́ Nàìjíríà. Òun ni a máa wọlé sí orí afẹ́fẹ́ tí a máa gba àdúrà ní orí Facebook. Ẹ lọ wá Momad International Ministry Òkèánú Ìtúsílẹ̀ ní orí Facebook. Ibẹ̀lẹ̀ ó ti máa bá wa pàdé. Ẹ má gbàgbé láti máa bá wa subscribe àti láti follow wa ní orí Facebook. Momad International Ministry Òkèánú àti Ìtúsílẹ̀ ní ẹ mọ̀ ní kẹ́ wá ní orí Facebook. Ẹ ó rí wa níbẹ̀. Ó dàbọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ààbò Ọlọ́run kó dájú lórí yín o. Ó dàbọ̀.